àwọn kan tá à ń ṣàlàyé ni wípé kò sí ìràwọ̀ kan láyé tí ò ní ọ̀nà tí ó ti là. tí ò ní ọ̀nà tí ó ti là. kò sí ìràwọ̀ náà ọ̀nà tó ní ká gbó gbàlà ló yàtọ̀ síra wọn. tó ṣe ọlọ́run fún ara rẹ̀ tó dá ọjọ́ ó fún àwa ní ọjọ́ méje nínú ayé ọ̀dọ́ wa ń bí nínú áàtì níbí ó fún wa ní ọjọ́ méje. ọjọ́ méje. bẹ́ẹ̀ ni ó sì fi àwọn màláíkà méje tó ṣe bá àwọn yẹn àwọn tó yẹ pé tábà pọ̀ nǹkan ní màláíkà àwọn ìránṣẹ́ ọ̀dọ̀ ọlọ́run tó wà ní sánmọ̀ nìyẹn tó ṣe àkọ́kọ́ nìyẹn. tọ́ba sọ pé àwọn kan wà tó kúta pè ní àlìjọ̀nù àwọn ń ṣe iṣẹ́ wọ́n ń sin àwọn màláíkà tó wà lókè nìyẹn. ìránṣẹ́ ọlọ́run làwọn náà máwọn tó súnmọ́ wa lóde ayé púpọ̀ ju àwọn màláíkà lọ. wàhálà ní diginé kan mọ́wọ́ tó dára lójú ni pé oníkálukú ẹ̀yọ kọ̀ọ̀kan nínú ìdádọ́rọ̀ ń dá ló ní màláíkà márùn-ún. èèyàn kọ̀ọ̀kan ló ní màláíkà márùn-ún. extra làwọn yẹn wà. márùn-ún tá a ní àwọn màláíkà márùn-ún yẹn èyí tó wà lápò ọ̀tún àti tó wà lápò òsì ẹ̀wọ̀n pé méjì làwọn yẹn. bẹ́ẹ̀ni. àwọn méjì yẹn wọ́n tún gbaṣẹ́ fún wọn. àwọn èyí tó yẹ rọ̀kìbù àti àtìkù yẹn wọ́n tún gbaṣẹ́ fún àwọn méjì ni ó tún padà gbaṣẹ́ fún wọn. wọ́n jẹ́ mẹ́rin. ìkan wà kò ní í fi wálẹ̀ nígbà kankan ìgbà tí wọ́n ń tẹ́ǹdì iṣẹ́ tán tẹ́ǹdì láti gbaṣẹ́ fúnra wọn yẹn bóyá ọ̀rọ̀ kan èèyàn sọ̀rọ̀ kan tí ò dáa. àbẹ́yẹn sì dáadáa kan pé mú eléyìí náà gbà tó fi tẹ̀fẹ́ gbaṣẹ́ fúnra yín ó sọ kíní kan ó ṣe kíní kan ó ṣe kíní kan gbogbo mo ṣe sọ̀kalẹ̀ òun Kùránì gbé yẹn tó ní ká kú tí má sì ń pẹ́ wọn gba Ọlọ́run sọ bẹ́ẹ̀ lóòótọ́. àwọn yẹn ọ̀tọ̀ làwọn yẹn o àwọn ètò ajá sí pé ó ń darí ìràwọ̀ kọ̀ọ̀kan àwọn náà ọ̀tọ̀ làwọn náà. ọ̀tọ̀ làwọn náà. á dárúkọ wọn tó ti á sì dárúkọ àwọn àlìjẹ̀nú náà tó ti wá tó já sí pé ní ká kófì mọ̀ yìí pé èyí tèmi ń ṣe yìí ìmọ̀ lèmi ń lò. ìmọ̀ ni kì í ṣe ẹni tó bá mo ṣe ń sọ lọ́wọ́ yẹn tó bá jẹ́ kó jòkó ti bóyá gọ́gùn àmì ọ̀rẹ́ kó sáàtì fún nǹkan tí mò ń sọ ó ní kinní kan jẹ́ báyìí kó sáàtì fún bóyá yóò rí àdúgbò ní. kò ní rí i. so kì í ṣe ẹni tó bá fẹ́ sọ pé n tà sọ yẹn ò rí bẹ́ẹ̀ kó kọ́ lọ lè ka tírà náà kó lọ tún wèrè kà náà kó lọ tún rìsáàtì rẹ̀ ṣe náà kó tó wá òbí ẹgbọ́n wọn lẹ sọ báyìí nítorí pé wọn tó béèrè question lọ́wọ́ mi ni a jẹ́ pé tí mo tó fẹ́ béèrè lọ́wọ́ mi yẹn ó ti mọ̀ díẹ̀ nú ẹ̀ lórí tó bá mọ̀ rárá táwọn náà bá béèrè question tó bá rí pé òwò tí wàá dá lóhùn ní tẹ̀síwájú mẹ́ta wá kéwù tó sì láti sọ pé ẹni tí máa ń gbọ́rọ̀ tá à ń sọ tí wọ́n sọ pé kò sọ̀rọ̀ ń bẹ ọpọlọ rẹ̀ ò pé tó ní. ọpọlọ rẹ̀ ò pé tó nu àbí oníkèéta. kẹ́nìkan kó tún ti kíná bí tó dáhùn ọ̀pọ̀lọpọ̀ wà nínú pásítọ̀ àfáwò babaláwo míì wà tẹ́lẹ̀ wọn fẹ́ kó dáa fún ayé rárá. wọn fẹ́ kó dáa fún ayé. bẹ́ẹ̀ni àwọn kọ́kọ̀ jọ wọn kó léjú ayé àwọn jẹ̀mọ́ wọn sì ń bàjẹ́. ó yẹ pé àbá ní nǹkan tá a fẹ́ fún wọn tó yẹ pé àbá ládùúgbò àtàlẹ̀ fún wọn tí ó gbà ó yẹ ká lè òpin jábọ̀ ṣe rìsáàjì nínú ìgbésí ayé rẹ náà káwo bí ayé rẹ ṣe rí. káwo bí ayé rẹ ṣe rí. kí lọ́lọ́run tiẹ̀ kí ló rò papọ̀ mọ́tòdò títí ẹ̀ gan ó yẹ ká lè mọ̀. ókè ọjọ́ méje iná là ń lò lóde ayé mi a bẹ̀rẹ̀ níjọ́ Sunday. bẹ́ẹ̀ni. Sunday tá a wí nísìn wọ́n pe màláíkà ní lọ́kọ̀ ya ìlú lọ́kọ̀ ya ìlú màláíkà yẹn òkè ló ń wà màláíkà ní kì í sáà dìjọ́ mọ́. òkè ló wà. bẹ́ẹ̀ni màláíkà tá a wí níta pé lọ́kọ̀ ya ìlú òun ni mínísítà tọ́lọ́run rán ó já sí pé ó ń ṣiṣẹ́ lórí láti ibi àwùjẹ báyìí dé èjìká. náà ní ṣe ti ṣe òun ló mójútó ọpọlọ. ló mójútó ọpọlọ. ló fi já sí pé àwọn tó wá já sí pé ibẹ̀ yẹn ni wọ́n bá fì sí nínú ọjọ́ méje tó wà láyé pé sọ́ọ̀nù ló bá jẹ́ òtí kìí ṣe pé wọ́n bí mi ń jọ Sunday là ń sọ o. ìgbà táwọn wo ìràwọ̀ rẹ tí wọ́n wá padà bá yí pé abẹ́ sọ́ọ̀nù ló wà. irú àwọn bẹ́ẹ̀ náà wọ́n ń fi ọdẹ orí kan náà máa ń yà ní wèrè tí ò bá ti rí ẹni mójútó àrùn rẹ̀ tó ṣe màláíkà aládàpọ̀ ọ̀rọ̀ ọ̀gbà ya èyí tó wà nísàlẹ̀ tá a pè lálìjànú wọn náà ń pè ní mọ́sáàbù èyí tí mo dákọ̀ mọ́sáàbù tí mo dákọ̀ àlìjànú nìyẹn àjọ wà nínú ayé yìí ni. àjọ wà nínú ayé ni. òun yóò máa fún èyí tó wà lókè ìsìnkú àgbẹ̀tò orí báyìí wọ́n jọ ń ṣiṣẹ́ tọ́lọ̀ Ọlọ́run ló rán wọn ṣe kìí ṣe pé ìgbà tó máa ṣe kìí ṣe pé ẹ̀ṣẹ̀ kìí ṣe pé yóò máa forúkọ àjànú pé yá kíní kan kọ́ Ọlọ́run rán wọn ṣẹ́ ni wọ́n ń ṣiṣẹ́ wọn 24/7 wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn. 24/7 wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn. ẹ̀tọ́ ra bímọ tó yẹ pé bẹ̀ yẹn ló fì sí yóò wá wò pé ọ̀nà wọn náà fi ní dé orí ọmọ tèmi rú. ọ̀nà àwọn tá a sì wí ìtọ́jú pé bí Sunday bá abẹ́ sọ́ọ̀n náà bá wà kí ṣe wọ́n bí wọn ní Sunday òpin gbà kan wòrà wọn wọ́n rí pé abẹ́ sọ́ọ̀n náà àwọn ará lábẹ́ sọ́ọ̀n yóò ló wà lábẹ́ sọ́ọ̀n. ló wà lábẹ́ sọ́ọ̀n. tó ti tó já sí pé gbogbo tó bá rí láyé rẹ̀ pátápátá iwájú ni ó ti máa bára rẹ̀. iwájú ni ó ti máa bára rẹ̀. nínú 24 hours tí sì ń bẹ fọmọ anábì adámọ̀lẹ̀ ẹ̀kọ́ kan tí yẹn máa fi ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. tó ti 16 hours iná ẹ̀ ni ó máa fi ṣiṣẹ́. 16 hours yóò fi máa ṣiṣẹ́. 8 hours sinmi. tó bá sọ pé wọ́n fi 8 hours ṣiṣẹ́ yóò fi 6 hours sinmi yóò padà ṣerú ẹgbẹ́ rẹ̀. yóò padà ṣerú ẹgbẹ́ rẹ̀. ó kọ́ sí ìkọ̀wọ̀ rẹ̀ mọ́tẹ̀ o.